lẹ́yìn yẹn bàbá kábíyèsí yóò bá fi olóyè ti Agbon ti èyí yóò fi hàn gbogbo ìlú Ìjẹ̀ṣà Ìjẹ̀bú. ní àṣà àwọn bàbá kábíyèsí wọ́n ti ní nígbà tá a ti fi Agbon hàn. ẹjẹ bí kìíní ọkọ bá lọ jáwé ẹ má jẹ́ kó jábọ̀ ló máa fọ́. tó bá clip ẹ. bá Abayomi ṣe tó yẹ kò ní jáde lẹ́nu wọn.
Grandma Ejo. Esa. Olóyè, ẹjọ́ ẹ mind camera. Ẹ mind camera. Ẹ ṣàmì o, ẹ ṣàmì o, ẹ ṣàmì o, ẹ ṣàmì o, ẹ ṣàmì o. Lele muto mo male ole muto ti oju kami ti oju kami le ma pa ye wàá lò pẹpẹ pẹpẹ wíṣàrọ o pẹpẹ wíṣìlè ṣáà má jọ ṣe pẹpẹ ọjà ayẹlu ẹni pọjẹ ọjà ayẹlu ẹni dàrú ọjà ìwà ni ọjà nínú ìdúró tó ẹni tí dáàbò bàbà lọjà ẹni tí dáàbò yà lọjà ẹni bí agbẹnẹ yà lọjà kí á dàbà lọjà ọjà nínú ìdúró ṣáà má jọ ṣe pẹpẹ fìlàrí ọmọ fúdẹ nàdà ọmọ amadé owó ní wọ ẹ ọrùn ní wọ ẹ ọrùn ní wọ ẹ ọrùn ní wọ ẹ awi ohun ayélujára ìtúlùkọ rẹ àṣeyẹ o má ṣe àṣeyẹ o má ṣe àárín ayé rẹ òun lájò kò sí káàkiri obìnrin káàkiri ọkùnrin àti ayé obìnrin kẹrin jù ní ọjà ojúlọmọ máa máa wù ẹ ojúlọmọ máa máa wù ẹ
wọ́n ní ṣe má ṣe pé ní ṣe má ṣe wọ́n ní ṣe pé ní bọ́ wọ́n ṣe pé ní ṣe tẹ̀nọ́tọ̀ pé ní ṣe tẹ̀nọ́tọ̀ àgẹ́gẹ́ bàbá yìí lọ́nà kan wọ́n ti ń gbìyànjú agbọ̀n yìí ìṣòro 40 years ẹ̀wọ̀n 20 years ìkànlẹ̀ ti wà lọ́dún kan ó ti kó rèé ńlẹ̀ wáyé ìgbà wà polisi ṣe àdẹ́gbẹ̀ bá ẹ̀ náà ìbá yẹn níjẹ̀bẹ̀ àfijú ọmọ ìfẹ́ jẹ nígbà nígbà bẹ́ẹ̀ni tó àmọ́ nọ́lọ́ọ̀dẹ́ fásitì ṣáàsìkò ètò ìdílé gbà yẹn nọ́lọ́ọ̀dẹ́ fásitì tó náà òwúrọ̀ rùn dání àárín wọ àti bàbá lọ́jà ẹni dàrú gẹ́gẹ́ sẹ́rí lágbára Ọlọ́run inú ẹ tí mo sọ pé inú ẹ ló máa dún kalẹ̀ Abayomi inú rẹ máa dún kalẹ̀ dídẹrẹ ṣáṣẹ àtẹnudẹ ìwúre sí dídẹrẹ inú ẹni máa dún kalẹ̀ lágbára Ọlọ́run tètè ń ra ń fẹ́ làǹfà nàdúrà náàrọ̀ náà sọ̀nà alẹ́ Ọlọ́run abẹ́ni ń lọ́jọ́ àsìkò jẹ́ Agbon Ijesha Ijebu yìí lágbára Ọlọ́run ọmọ ara yé ní fúfú ẹ o lókè ní kápá máa fọ kí èkó jẹ Agbon rẹ bó ṣe máa rí nìyẹn ọ̀rọ̀ rẹ máa bẹ̀rẹ̀ sí ní túbọ̀ máa dúró tó máa láyọ̀ sí dídé rẹ yóò máa gbèrú sí o bó ṣe máa rí nìyẹn o lókè ẹ̀ wé ìlú inú kó yé lẹ o lọ́jọ́ ẹ̀ní 25 of April 2026 èmi baálẹ̀ Adékọ̀yà Kamorudeen mo fi ilẹ̀kẹ̀ ọwọ́ yìí ìyàn ọwọ́ yìí sí ẹ lọ́wọ́ eke ma e ma yún ẹ nọwọ́ o ìdí ẹ wọ̀n mọ́ ẹ nọwọ́ o ó ṣe ìmarí ni ẹ o eke ma di ṣẹkẹṣẹkẹ mọ́ ẹ nọwọ́ o. wọ́n dẹ̀ fi lápù. akẹ́sí bàbá mi àlófin kó bá mi fi ètùtù ayé sí lọ́rùn. èmi náà máa tó orúkọ ọ̀kan bíbá náà ṣe kọ́ sọ. inú mi dùn kọjá òní lójú mi bàjá ilé ìjọ ẹ̀wọ̀n wọ̀rẹ̀ wá. Ọlọ́run ilẹ̀ ọba dídé dágbára yàtọ̀ ọ̀run ń bẹ̀rẹ̀ rẹ̀ òun rè mú bá a ṣe bẹ̀rẹ̀ òun náà dẹ̀ máa bẹ́ nípa ẹ̀rẹ̀ a fẹ́ fi iyún èsì alaba alabani èyí ti ṣe iṣẹ́ kẹsẹ̀ lọ́rùn apá ẹyẹ ewu ẹyẹ nọrọ ní wọn kékeré onẹ́rìí pẹpẹ yẹn ròyìn ti nà lájọ ẹyẹ lẹgbẹ lọ n'o gbọ́ sọ́ra pèrè wà nà lájọ ẹlẹgbẹ wà ní yíjú wọn wà nọrọ dùn wọn wà ní gbéga jù wọn wà ní ìṣẹ́gun jù wọn wà ní ojú wọn wà gẹ́rẹ́ àlàáfíà fún wọn wà rẹ́m gúngún fìlù mẹ́rin mẹ́rin o àmì ṣẹlẹ̀ nìní tó máa fọ́ Obama ti mọ̀ kọ́ tún fẹ́ jóyè tipẹ́ kóra tó wò ya mọ̀dún tó máa pè fọ́ kọ́ abẹ́ sílé rẹ̀ kóra tó wò ya mọ̀dún ọ̀sáwò ìwòlòwò tá a bá jọ péjú náà ní gú gẹ́gẹ́ gbogbo ìgbín tí ń bẹ lákè lóko ọ̀nà koso náà ní dojúkọ kí ìgbín tẹnu ojú tó yín kù kóra tó wò ya mọ̀dún tó máa fọ́ tó ká àlẹ́ ra wà á tó wà wúlé rẹ̀ mọ̀ ń dẹ́mu kó o máa pẹ́ fẹ́ abẹ́ndẹ́ sílé wọ́ọ̀rọ̀ mẹ́rin o ẹnì sẹ́ni yẹ o dédé rè wá ìpadà àwọn arọ́ ẹ̀ lọ́rùn. alájẹ tó tàbí ọdún bọ́ ìṣáájú ààrẹ ha. ṣé wà ókè wọ́n máa tún gbẹrú èké wọ́n yẹn ti ń wá lọ́nà. àdèmọ́lá yá nà lábẹ́ ẹ̀kẹ́ ẹ̀rọ òwúṣẹ́ o ẹ̀rọ òwúṣẹ́ o ẹ̀rọ òwúṣẹ́ o kó ẹni retí ń blé pa fọ́ máa dènà ni kóra tó jẹ́ náà. ilé rẹ̀ sí kojú wá wá ẹ̀mẹ́sì kan. Alaba. Síkájọ́ má ṣe yà ó.
Ojú lọ máa fi wẹ̀ ọ́. Ojú lọ máa fi wẹ̀ ọ́. Wọ́n ní o máa dájọ́ ohun kó máa fọ́ á. Òun rí wà. Ṣé màá ń sọ̀rọ̀ rẹ̀? Àṣẹ. Wọ́n kú sọ̀nà bò wá mú wọn. Wọ́n ṣe wáyé. Àìmọ̀ ilé ìjẹ́ ọkọ̀ tó ń kẹrù fún òkú amúráàrùn náà bò. Ìdí káàbùrọ̀ ọmọ kan máa ṣépè kan máa ṣépè kan máa ṣépè náà. Ìrọ̀ ni olúgbóhùn lápò rẹ̀ ní ọ̀tọ̀. Wọ́n ní oúnjẹ òun ṣépè ní ọ̀tọ̀. Olúgbóhùn àbọ̀ máa ṣàlùsí. Ìdí àwùsọ fún ọ kan má ṣépè náà bù rẹ̀. Àsìkò wájú òye ní agbára lọ́rùn. Ṣé o máa ń mọ̀ sóhun kó máa mọ̀? Àwọn bá ní wọ́n yé ni wọ́n ń sọ lẹ́ẹ̀kan sọ fún àtúwò ìyá mọ̀ sí. Abayomi ni fún ẹ̀bùrẹ̀ yìí ni. Sẹ́yìn dédé àwọn olóyè rè pé nínú abúlé wa. Ìyálọ́jà Ijesha Ijebu. Ṣé dáadé fọ́ọ̀mù nínú ẹ̀jẹ̀ náà kò ṣe tẹ̀lé? Wọ́n sọ ọmọdé ìdínú ẹ̀jẹ̀ náà. Àṣẹ wà ló máa rí. Kò ṣẹ́gbà wà lọ́wọ́. Ijesha Agbon. Ijesha lẹ́tí gbòòrò tó máa túbọ̀ máa gbó. Ọ̀tẹ̀rọ̀ gbọ́ sí gbòòrò gbọ́. Wéènì ṣúpọ̀ lẹ́sìn. Wéènì ṣúpọ̀ lẹ́sìn. Adarí. Ẹ máa ṣàdúrà ẹ̀ nígbà tí ṣe àṣẹ̀fẹ̀ lọ́nà mú gbà. Ṣé ẹ rí ọ̀rọ̀ gọ̀dọ̀gbọ̀rẹ̀ ní bẹ́yẹn? Mọ́ríyá. Àjọ ògbó àjọ ògbó ID card rẹ̀ náà mi. Ẹ̀jẹ̀ èsì bò ń dé kó abá tí gbó lẹ́gbẹ̀ẹ́jẹ́ wà kò tán. Tó wímẹ̀ bínú sí dànù. Orí ìfáwọn ẹ̀dọ́ lẹ̀ gbogbo ó bá dé orí nìfọ́ ẹ dédé bó bá náwó rẹ sí wáyé ṣọwọ́ rẹ̀ máa tó wọ́n ti ṣàdúrà rẹ láti gbà àti dìde wọ́n ti ń ṣàdúrà àdúrà ní àmọ́ ẹ orí àjàgbóyè táìrà tí ọjọ́ yọ tó o bá ti dé ìwà ẹ̀ kó yọ náà kan ọmọ máa yábò ẹ̀ ọmọ máa yábò ẹ̀ ó ṣe mẹ́rin èèyàn mẹ́nìfẹ́ dání ìlú lọ títí bí èsì wà sí máa ń fọ ìtọ́jú sílẹ̀. Bẹ́ẹ̀ni o. Àjọ ìwé mọ̀ fọ́ kí yára bá máa wó ẹ̀. Ẹni ṣé kí n dé wú? Ìwé tí fàṣẹ sí. Owó lọ máa tún ara rẹ̀ ṣe. Ìbí mi bá ẹ. Ìjọ ọmọ rẹ̀ èsù lè máa ṣe wọ́n. Ìdíkù bá ṣe kú wọ́ọ̀nù léyìn. Ó máa kó wọ́ bẹ́ẹ̀. Èso kú rẹ̀ ọmọ agbé lọ. Ẹlẹ́sì síbu lé rẹ̀ ìyẹn ní iṣẹ́ lẹ́sìn. Ṣé wọ́n mọ̀ rẹ̀ wọ́ bẹ́ẹ̀ wá èyí tí wọ́n máa dàgbà kan máa dùn. Dédé àdúrà wọn ti ń ṣe rẹ̀ àmọ́ ẹ̀ wò. Ẹ̀rí wà bẹ́ẹ̀ lè rí wà. Kí mo rí gbọ̀gbọ̀rọ̀ ńkọ́? Èsì lè kọ́ ní ọ̀tẹ̀. Ẹ wo bẹ́ẹ̀ kọ́ ẹ wo bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Wow.